Ẹ kú dédé àsìkò yìí. Èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́rú ọjọ́ 11 oṣù kejì ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Awuyewuye ti ń lọ lórí bí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ṣe ní kí èsì ìdìbò máa jẹ́ gbígbé jáde nípa kíkọ sílẹ̀ lórí ìwé gẹ́gẹ́ bó ṣe ń jẹ́ tẹ́lẹ̀. Ẹgbẹ́ òṣèlú PDP bu ẹnu àtẹ́ lù bí ilé ìgbìmọ̀ aṣòfin kò ṣe mú àgbéjáde èsì ìdìbò lórí ẹ̀rọ ìgbàlódé ní pàtàkì. Ó ní eléyìí lè ta epo sí ààlà ẹ̀ka ètò ìdìbò. Ẹgbẹ́ òṣèlú ADC ti rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti joyè ojúlalákàn fi ń ṣọ́rí títí tí àtúnṣe àbádòfin ètò ìdìbò yóò fi di bíbuwọ́lù. Ilé ìgbìmọ̀ aṣòfin ti kéde orúkọ àwọn 12 tí wọn yóò ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin. Ààrẹ Tinubu ti fìdí ẹ̀ múlẹ̀ pé òun yóò rí i dájú pé àwọn ìgbésẹ̀ àtàwọn ìdáwọ́lé ìṣàkóso rẹ̀ so èso rere fún gbogbo ọmọ Nàìjíríà jẹ. Ó rọ àwọn ìpínlẹ̀ gbogbo láti ṣàmúlò ìlànà òfin owó orí tó múnádóko láti dẹ́kun àgbàjú owó orí lọ́wọ́ àwọn èèyàn wọn. Àjọ tó ń pawó wọlé sápòṣùwọ̀n ìjọba àpapọ̀ ti wòye 40 tírílíọ̀nù náírà ó lé gẹ́gẹ́ bí owó tí yóò pa wọlé lọ́dún 2026 yìí. Ó kéde rẹ̀ pé tírílíọ̀nù 22.3 náírà lòún pa wọlé lọ́dún 2025. Ilé-iṣẹ́ ìfọpo Dangote ti dín owó bẹntiróòlù kù pẹ̀lú náírà 25, ìyẹn 25 náírà lórí jálá. Ó ti dájú báyìí pé wàhálà òṣèlú tó ń wáyé ní ìpínlẹ̀ Rivers láàrin Wike àti Fubara ti ń jẹ rodò lọ mumi báyìí pẹ̀lú bí ààrẹ Tinubu ṣe dá sí i. Àjọ Federal Airport Authority of Nigeria FAANU ti mú àdínkù bá owó ẹrù ní pápákọ̀ òfurufú Muritala Muhammed pẹ̀lú náírà 15 lórí ẹrù kan. Àjọ DSS ti dá sí iṣẹ́ ìwádìí ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Edo eléyìí tó ṣokùnfà rẹ̀ tí wọ́n fi jí dókítà Pedro Obaseki gbé nínú oṣù kejì ọdún tó kọjá. Ìròyìn eré ìdárayá. Ọ̀mì ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man U àti Chelsea gbá nígbà tí wọ́n kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù West Ham àti Leeds nínú ìdíje English Premier League nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.